Yorùbá bọ̀ wọ́n ní bí a kò bá mọ ibi tí à ń lọ a ṣáà mọ ibi tí a ti ń bọ̀. Lórí ètò lónìí a sọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó fa ìjà láàrin àwọn òṣèlú pàtàkì méjì ní orílẹ̀-èdè Nàìjíríà tí orúkọ wọn jẹ́ olóyè Obafemi Awolowo àti Samuel Ladoke Akintola. Kí ni àwọn ohun tí ó fa ìjà láàrin àwọn òṣèlú pàtàkì méjì yìí? Báwo ni ìjà wọn ṣe kọ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ní àpapọ̀? Orúkọ tèmi ni Bolanle Oni Story. Olóyè Obafemi Awolowo àti Samuel Akintola jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà, èyí tí a mọ̀ sí Action Group. Ẹgbẹ́ òṣèlú yìí ló ń darí ìjọba Western Region. Western Region yìí ni ilẹ̀ fún àwọn ọmọ Yorùbá. Ìgbà yẹn ni àwọn òyìnbó aláwọ̀ funfun amúnisìn pín orílẹ̀-èdè Nàìjíríà sí ìgbìmọ̀ méjì, èyí tí àwọn olóyìnbó máa pè ní Protectorate of Southern Nigeria àti Protectorate of Northern Nigeria. Wọ́n fún olúkálùkù ní àǹfààní láti máa darí ìgbìmọ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n nígbà tí ó di ọdún 1945, àwọn ìjọba òyìnbó aláwọ̀ funfun amúnisìn wọ́n bá gbé ìwé òfin míì jáde, èyí tí olóyìnbó á pè ní Constitution. Èyí wá pín Nàìjíríà sí ìjọba àpapọ̀, èyí tí a mọ̀ sí Western, Eastern, Northern pẹ̀lú Federal Territory of Lagos. Nígbà tí Nàìjíríà wá di ìgbìmọ̀ àpapọ̀, èyí fún àwọn oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú káàkiri ìgbìmọ̀ ilẹ̀ Nàìjíríà kí wọ́n lè dìgbò láti lọ darapọ̀ mọ́ ìjọba àpapọ̀. Ṣùgbọ́n nígbà tí Nàìjíríà di ìjọba àpapọ̀, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú méjì ni wọ́n ní agbára, èyí tí a mọ̀ sí NPC, Northern People Congress. Ẹ mọ̀ pé àwọn ní èrò púpọ̀, wọ́n ní ọmọ ìlú púpọ̀, èyí fún wọn láǹfààní láti dìgbò láti lè jẹ́ kí àwọn ènìyàn wọlé, àti ẹgbẹ́ òṣèlú NCNC. Ṣùgbọ́n nígbà tí ó wá di ọdún 1959, olóyè Obafemi Awolowo wò pé ó kù díẹ̀ káàtó, ó yẹ kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group máa bá wọn ṣèjọba ìjọba àpapọ̀. Èyí ló wá mú kí olóyè Obafemi Awolowo fi iṣẹ́ wọn lẹ̀ gẹ́gẹ́ bí premier àkọ́kọ́ tí ó ń darí Western Region, àti láti lè fi ipò wọn gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ òṣèlú Action Group lẹ̀ lọ darapọ̀ mọ́ ìjọba àpapọ̀. Ṣùgbọ́n Samuel Akintola rò pé ó kù díẹ̀ káàtó. Òun wò pé kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group àti ọmọ ẹgbẹ́ òṣèlú NPC, èyí tá a mọ̀ sí Northern People Congress, tó bá darapọ̀ kọjọ jùmọ̀ pọ̀, àwọn á ní àǹfààní láti lè pọ̀ ní ìjọba àpapọ̀, láti lè máa darí ìjọba àpapọ̀. Ṣùgbọ́n olóyè Obafemi Awolowo pé ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó, ní pé kò dára kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NPC àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group kó darapọ̀, torí wípé àwọn wò wípé ìyàtọ̀ tó wà láàrin wọn ó pọ̀ jaburata. Èyí ló fà á tí olóyè Obafemi Awolowo àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group díẹ̀ kí wọ́n dìgbò láti lé àwọn ọmọ ẹlẹ́yìn Samuel Akintola kúrò nínú ẹgbẹ́ òṣèlú Action Group. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà kò fẹ́ máa yé wọn mọ́, ó ti fẹ́ máa dàrú, ni wọ́n ṣe fi wọ́n lẹ̀. Ìgbà tí wọ́n fẹ́ lé Samuel Akintola kúrò ní ẹgbẹ́ òṣèlú Action Group, ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ o. Ibẹ̀ ni rògbòdìyàn ti bẹ̀rẹ̀. Torí pé Samuel Akintola wọ́n fárígá, wọ́n ní rárá o, ẹnìkan ò lè lé àwọn kúrò ní ẹgbẹ́ òṣèlú Action Group. Àwọn jọ ṣe ẹgbẹ́ òṣèlú yìí ni, àwọn jọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú yìí ni. Ìgbà tí ọbẹ̀ wá jiná tán, ẹ wá fẹ́ lé àwọn kúrò ní ẹgbẹ́ òṣèlú Action Group. Ọ̀rọ̀ yìí ló fa sùúrùtù, gbọ́nmi sí omi òtó, rògbòdìyàn, wàhálà lọ́tún lósì ní Western Region. Èyí ló wá fà kí ìjọba àpapọ̀ kí wọ́n dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n fi ìjọba míì rọ́pò ìjọba Action Group ní Western Region. Wọ́n wá ní àwọn máa ṣèwádìí fínífíní
ohun tí ó fa wàhálà láàrin ẹgbẹ́ òṣèlú Action Group. Ìgbà tí ìjọba àpapọ̀ ṣe ìwádìí ohun tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Action Group, wọ́n rí wípé olóyè Obafemi Awolowo fẹ́ gba ìjọba mọ́ ìjọba àpapọ̀ lọ́wọ́. Èyí ni wọ́n fi wá rán olóyè Obafemi Awolowo lọ sí ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group díẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n rán olóyè Obafemi Awolowo lọ sí ẹ̀wọ̀n, kí ló ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Kí ló ṣẹlẹ̀ sí Samuel Akintola? Kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá lápapọ̀? A máa yànnàná ohun tí ó ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá lápapọ̀ àti ẹgbẹ́ òṣèlú Action Group pẹ̀lú Samuel Akintola ní orí ètò yìí ní ọjọ́ mìíràn. Tó ẹ̀yin aráalé, ó di ọwọ́ yín. Kí lẹ̀yin rò wípé ìlànà ta ni ó dáa jù? Ṣé ìlànà Obafemi Awolowo pé kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group má darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NPC yìí tí a mọ̀ sí ẹgbẹ́ òṣèlú Haúsá? Tàbí ẹ rò wípé ìlànà Obafemi Awolowo ó kù díẹ̀ káàtó, ní pé ti Samuel Akintola ló dára jù, ní pé tó bá jẹ́ pé a darapọ̀ mi kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group lè ní ipò ní ìjọba àpapọ̀? Tó ẹ bá wa fi èsì yín ránṣẹ́ sí àtẹ̀jíṣẹ́ èyí tí a mọ̀ sí comment section kí a máa bá ètò lọ ní ẹ̀rọ ayélujára. Èmi ni arábìnrin tí ó ń fi ìtàn ṣe ẹwà, tí ó ń fi ìtàn dára. Bolanle Oni Story ni mò ń jẹ́. Ẹ yàgò jọ̀ọ́, ó dìgbà.